A pè ẹ̀yin ẹgbẹ́ oníròyìn lórúkọ gbogbo àwọn alága tí wọ́n dìbò yàn ní ọjọ́ 22 oṣù kejì ọdún 2025 tàwa yìí. A decide láti pe gbogbo oníròyìn lọ́kùnrin àti lóbìnrin gbogbo iléeṣẹ́ mọ́rípẹ́ ẹ̀kọ́ nígbà tá a gbọ́ ohun tí arákùnrin Adégòkè tí wọ́n máa ń pè ní Krad tó sọ lórí one of our national television Arise morning show. Ó emphasize ẹ̀ níbẹ̀ pé àwọn ti lọ́pọ̀ àkáǹtì ní CBN títí Òṣogbo branch so that káwọn tí wọ́n gba ẹ̀yìn kùlé wọlé tí wọ́n ń bẹ ní Kansu tí wọ́n pera wọn ní yes or no wọ́n á lè transfer owó yẹn sí various local government tí wọ́n. Nígbà tó sọ yẹn àwa rò pé bóyá ń ṣeré ni I made a mistake kó dẹ̀ retrace ẹ̀ bẹ̀t a rí pé kò sọ nǹkan kan láti on 28 ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kó lọ oṣù kẹjọ ló sọ̀rọ̀ yẹn. Ó dà pé arákùnrin wa yẹn gbàgbé nǹkan méjì. Àkọ́kọ́ ara àwọn ọ̀rọ̀ àwọn yes or no tó ń sọ ilé ẹjọ́ nípínlẹ̀ Ọṣun Federal High Court ó ti lé wọn lọ sílé láti 2022 November. Certificate of return tí wọ́n fún wọn gẹ́gẹ́ bí alága wọ́n ti withdraw rẹ̀ látọwọ́ wọn ti revoke ẹ̀ so it's non-amfoid which means pé kò sẹ́nì kankan tó gbọ́dọ̀ recognize wọn bí alága kankan mọ́. Láti wá dé ládé ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn l'Ákúrẹ́ ó sọ ní ọjọ́ 13 oṣù kẹfà ọdún yìí wípé ẹnì kankan tó bá pèrè ẹ̀ lálága ní Kansu tí kì í ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n dìbò yàn lọ́yìn ọjọ́ 22 oṣù kejì ọdún yìí pé kò ń ṣe alága o pé impostor ni wọ́n masquerader elégún bá dẹ̀ gbé egún no way kò sí bílẹ̀ ṣe lè ṣútó yóò padà mọ́ náà ni. Ó rà pé arákùnrin Adégòkè kò fọkàn bá gbogbo yẹn lọ ẹ̀tún tó fọkàn bá lọ bó bá jẹ́ pé lóòótọ́ ni o nípa àwọn lọ CBN fúnra wọn náà sọ ọkùnrin sẹ́nìkan ló bá wọn sọ. Eléyìí tó tẹ̀lé ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ tó lálàáfíà púpọ̀ ni kò sí rògbòdìyàn olóòjẹ́ kó sí awuyewuye ẹni máa lé lọ mò ń bọ̀ kò sí lọ́sùn gbogbo àná làmọ́ àfẹ́kẹ́nìkan kó dá rògbòdìyàn lẹ̀ lọ́sùn. Owó tí wọ́n ń sọ̀rọ̀ nípa èyí kékeré ní tolóṣèlú ń bẹ owó tó ní í ṣe pẹ̀lú gbogbo lọ́balọ́ba Ọ̀ṣun látòrí ọba wa onírìṣà bàbá wa Ọ̀ràngún Iléèlá bàbá wa Ọwá bàbá wa Tájà Òṣogbo bàbá wa Tìmì Ọ̀fẹ́dẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Owó ni wọ́n dì mú láti bí àtowó àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ wọ́n á lọ síbi iṣẹ́ láago 8 wọ́n á dé láago 4 ẹ̀dẹ̀ tí wọ́n sọ́wọ́ ẹni wọn ò ní gbowó. Nígbà tá a sí ní Burundi gan mi rò gbọ́n ṣe báyìí ń ṣe owó tí wọ́n ní kí wọ́n ló yẹ kí wọ́n fi sí Kansu látọ̀dọ̀ state government wọ́n fẹ́ ṣe nǹkan nípa ètò ẹ̀kọ́ kò sẹ́ni tí yóò máa ń bí pé gbogbo primary education abẹ́ local government ló wà. Ètò nǹkan ẹ̀kọ́ ọ̀fẹ́ ètò ìwòsàn alábọ́dé gbogbo maternity center under local government ló wà. Ọ̀nà kọ̀ọ̀kan tí wọ́n bá lè ṣe sí Kansu tí ìlú kọ̀ọ̀kan fi máa da under local government náà ló wà. Tá a bẹ́ sọ mẹ́rin ni pé bí ò bá sí Kansu kò sí state
wọ́n dẹ̀ di kinní yẹn mú. Mr. Adegoke dẹ̀ tún lọ sórí tẹlifíṣàn national television Arise wọ́n dẹ̀ tún lọ sí tí wọ́n ti ṣe tàbí tí wọ́n fẹ́ ṣe. Èmi láti pàrọwà sí CBN petition ti jáde bí Mr. Adegoke bá ti rí wọn ò rí àti right Inspector General of Police Attorney General CBN governors tá a máa ń gbọ́ lọ́sùn mọ̀ lélẹ́yìí o. Ó dẹ̀ yẹ pé ó yẹ kí wọ́n mọ̀ pé nínú òfin níwájú òfin tá a rò pé ó yẹ kẹ́nìkankan jù lọ àti constitution Nigeria nínú àwọn òṣìṣẹ́ ìjọba tó lẹ́tọ̀ọ́ tí wọ́n lè fọwọ́ sí check pé wọ́n bá transfer owó kankan òun ni ẹni tó bá jẹ́ olórí gbogbo òṣìṣẹ́ ní Kansu kọ̀ọ̀kan wọ́n ń pè wọ́n ní chele àtẹni tó wà ní ètò ìṣúná tó ń pè wọ́n ní director of finance. Kò sálága Kansu kankan tàbí olóṣèlú kankan tó lè pé ẹ lọ gbé chẹ́ẹ̀kì wá jẹ́ ń sáyìn rárá wọ́n ń pèwé kan ní ṣèdú tá a fẹ́ ná ni tá a fẹ́ ṣe ní bẹ́ẹ̀ alága ó sáyìn sí kó sórí chẹ́ẹ̀kì. Tí wọ́n bá láwọn ti recruit àwọn illegal agents kan láti inú party tí wọ́n ní kí wọ́n lọ mọ́ fún lówó according to ti Mr. Adegoke sọ lọ́n 28 a jẹ́ pé wọ́n mọ̀ pé àwọn ti ń tọwọ́ bọ òfin lójú. Bí wọ́n bá rẹ̀ tọwọ́ bọ òfin lójú nígbà tí ṣe pé òfin ju òfin ẹnìkankan ò ju òfin lọ ọwọ́ òfin náà la fi gbé. Ìmọ̀ràn mi sí Central Bank branch l'Óṣogbo àkọ́kọ́ l'Àbújá ni pé kàn tètè pe àkíyèsí àwọn òṣìṣẹ́ wọn tó wà l'Óṣogbo kí wọ́n rọra fi ewé àgbéjẹ kí wọ́n fi mọ̀ ọ́ lọ́wọ́. Ìmọ̀ràn mi ẹ̀kejì ó ní Mr. Krad eléyìí tó ń ṣẹlẹ̀ lọ́sùn àwọn òtún tí ìrírú ẹ̀ rí orí wọn náà ló ti bẹ̀rẹ̀ lágbára olórí wọn ẹ̀dá àdéhùn parí sí kò tún ní wáyé mọ́ láti ìgbà tí wọ́n ti dá Ọ̀ṣun sílẹ̀ ó ti ju 30 ọdún àtọdún 4 lọ a gbọ́ pé wọ́n di owó local government kankan mú rí àfi lásìkò tiwọn yìí. Ọlọ́run àgbàgbára lọ́gbọ̀n ẹni tó fagbára dàrọ̀ Ọ̀ṣun lára Ọ̀ṣun láàmú wọ́n gbọ́dọ̀ fi nǹkan kan sí ẹ̀mí o tó wáyé pé ń pa ọ̀rọ̀ bo bàbá wa president Bola Ahmed Tinubu ni Ọ̀ṣun ni wọ́n kò sọ́mọ Ọ̀ṣun kankan tí ó tako bàbá tó ká sọ pé wọ́n níjà bàbá làwọn ń gbé ni o ṣùgbọ́n èrò pé jà bàbá gbogbo wọn ń gbé ní tó ṣẹlẹ̀ sí Mr. Krad yẹn ni pé serious aspirant ni wọ́n ojoojúmọ́ ni wọ́n máa contest fún gómìnà l'Ọ̀ṣun tí wọ́n bá tún ti lè díẹ̀ tán ní ìsìnwó tán lọ ó bá tún di bí next 2 years wọ́n tó padà wálé. Ọlọ́run àgbà fún wa ẹ ṣe àdúpẹ́ lẹ́yìn.